out, cash out. Owó yìí gara tán. Cash out, cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán, ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire. And secondly, àdúrà tí mo ti dé ibi tí fẹ́ sọ fún ẹ mi ní ìdọ̀mọ́lélẹ̀ òtútù yìí pọ̀ jù. Yes, ọmọ tó wà pẹ̀lú mi. Ewúrẹ́ nìyẹn àwọn ọmọge. Ẹni tí fẹ́ ẹ pẹ̀lú ewúrẹ́. mi ní ìdí ẹ sọ ewúrẹ́ ó ti lọ mi ó ti ní lọ ìdí. kò sí ọ̀gá. So alẹ́ ìmí ní ìdí ẹ o tí bá ti lọ sí club lálẹ́ yìí bí kò wà pẹ̀lú mi bẹ́ẹ̀. tó bá jẹ́ sísìn gan-an wọn tẹ̀ kò sí ọ̀gá. Okay, ó ti no lọ. problem. Okay, because if I'm not see, taba ti ń jáde sí, taba ti dé club yẹn. So alẹ́ ìbá mi mú wa. Ọmọ tó dúró re ni o, you know, tó dúró re. Okay. máa rí lórí àwọn sétọ́ sí ẹ̀ bọ̀. Okay, that is good. ṣẹ́rí ẹ̀yin ẹ máa ń ṣe dáadáa fún mi ẹ̀gbọ́n mi náà wọ́n máa ń ṣe dáadáa fún mi àwọn wá gbé mi débẹ̀ pé àwọn fẹ́ ọmọ tó máa wà pẹ́ láwọn lé ní ó ti mo dẹ̀ wí pé wọ́n máa ṣe dáadáa fún mi ẹ̀yin ṣọ́ọ̀ṣì mi gbìyànjú ti sọ mo fẹ́ kẹ́ president wọ́n máa ṣe tó dáa fún mi. Babe, how far? How market? ẹ̀gbọ́n mi náà sọ wọ́n máa ṣe tó dáa fún mi ó ti ọkàn wà pẹ̀lú wọn alẹ́ mi dẹ̀. Ẹgbẹ́ ní dídẹ̀. 5 minutes. 5 minutes ló máa di 10 minutes yìí sìn. Mi ní pẹ́ ní pẹ́. Ẹ pẹ́ láyé. Dábìbà. Wọ́n ní àwọn tó bá ti wá sí pàtì ní 50,000 ní gígbé mi. Ọmọ bí o lè kárí ọba ilé yìí. Ẹjọ́ máa ti ó lè fẹ́ràn. Wọ́n máa dé bẹ̀rẹ̀ nìkan oníjẹ nìkan máa wò. Ẹwà, ó bá kí ẹ̀, ó ṣe òbí wa ni. Ẹ má bínú, ó ti rẹ̀ mí ni. Olórí burúkú ọkùnrin, ṣé ló fẹ́ pa mí? Tó bá rí bó ṣe ń jì mí, ó ń jì mí, ló ń jì mí. Ó jẹ́ ìsinmi. Ó ti rẹ̀ mí gan. Mo need rest. Ní ọkàn mi, tó ṣàfún ẹ lówó tó dáa. Bẹ́ẹ̀ ni, ṣé mọ̀ pé owó yẹn lèmi máa ń inú ìsinmi máa ń dùn sí. Ṣé ó fún ẹ lówó tó wà òkè? Ó wà lọ́sọ̀rọ̀ níta. Ṣé àwọn àbúrò lórí burúkú rìn jọ ni? Kí mú ìyọ̀tẹ̀ ẹgbẹ́ bá rẹ̀. Ẹ wà lẹ̀, kí wọ́n fún ṣe wà lówó. Létà ló máa sọ pé ó ń sọ̀rọ̀ débi owó. Màá náà ti ẹ̀dẹ̀ ní ṣé ó fẹ́ náwó títí ẹ̀mọ́ tèmi. Ó sú mi o. Ìdẹ̀rẹ́ àwọn tó ń gbé náà kọ̀ǹpléè ló máa mú wálé ṣá. Honorable máa tó pè mí sí. Dábìrà. Dábìrà. Wow. Báwo ló ṣe ṣe báyìí sọ mú ṣe ní lọ? Iṣẹ́ kí ni mo gbà ṣe bá mi pé mò ń ṣiṣẹ́ ìbàjẹ́ bí mo kàn tẹ fóònù náà. Mo máa lọ́nà. Babe, ìwọ ò ṣe tẹ̀lé jáyé. Ìyá ò sọ fún mi ló sọ fún mi. Dábìrà wá mi. Ìwọ fẹ́ tẹ̀lé gà yẹn lọ. A ò lójú tì. Kò sí nǹkan tó fi wé tán wo ọ̀rẹ́ ìwọ ò sí léńjọ yẹn. Ìwọ lè tẹ̀lé gà yẹn. Ó sì fẹ́ bí bó ṣe bú ni. Bó máa tọ owó tó bá tí ọ̀rẹ́ wa kò tí ì lè wà òkè. Tí wọ́n bá mú iṣẹ́ wà sí oní o máa tẹ̀lé lọ ó lójú tì. Kò sí nǹkan tó kàn ikọ̀ Very far. Sẹ́yìn tó lè ṣe mistake. Ṣé ti bá kọ̀ síyàn tó lè ṣe mí pé ìtàn sọ̀rọ̀ pọ̀ mọ́. Olúwa ló mọ ẹ máa lọ. Aláìlójú tì. Máa lọ mú mi lọ bá sí. Mú lọ́ba. Ó dá kọ́ máa ròyìn pin. Kò sí nǹkan tó fi bọ̀bọ̀ yẹn wé. Ó bu kò mọ̀ pọ́jọ́ bọ̀bọ̀ yẹn náà máa délé. Sorry. Yeah, man. Me tea. Where did you pay now? Yeah, I'm staying in my hotel room. Okay, block me. No. Yeah, but in the base, to buy the base, something like this, okay? Yeah. Okay, no problem. Keyus. Baby. Keyus, ṣe gbádùn mi náà dáṣá. You say what? Oníṣẹ́ yẹn enjoy mi. Kí ló burúkú ẹ̀yin náà? Dábìrà of course. Dábìrà. Yes. Ọmọ ilé ò dá ilé gan, ó bìrà gan. Really? Yes, man. You really surprised me. Me for no represent. Do you know what? Maje, o le mo wa Naija bi go ma gba se tan sare. Èmi ò ní fún ẹ ní se tan sare ńlá ni ma fún ẹ. You mean it? Yes, mi ní gbé wa ní ti naira, ti dollar ma fún ẹ go le mo pé èyàn tó wá bá kò yé ma lè penjo mi wá lè sáré. Wow, man.
ó gbé mi travailler. No, ó yẹ kí bú ni. Ẹbú yẹn náà ló máa dá. How? Okay. Ẹbú tí mo rán báyìí náà. Easy. Ṣé wọ́n wá lọ́wọ́? Dollars. For me? Mama. Yeah, o ti ń dọ̀tẹ̀ dollars wà á fẹ́ ẹbí sí Okay, dollars. ọmọ òde ẹ bá rí bó ṣe wà yẹn ó ti gbọ́ bàná. Any dollars? Thank you so much. Mo ra ẹ̀yìn ara mi tún bí ẹlẹ́gbẹ̀ẹ́ fi ṣọ́. Ṣé tó náà dá mọ́ mi nìyẹn? Kò tí yé yín. Ṣé o lọ school fún ni? School kẹ̀. Nǹkan tó bí mi mọ́ nìyẹn. Mo dẹ̀ dàgbà sí díẹ̀ ni. Mo ní láti ṣiṣẹ́ mi láti gbé yín débẹ̀. Hey, Uncle Kayus. Mo gbé yín fúrabàyè. Mi ì tí wàá gbé yín fúrabàyè. Mi ì tí gbé yín fúrabàyè rárá. Ẹ wo anytime tó bá ṣàtìní ìpín. Kẹ̀kẹ́ fún akójẹ́ òun. Lẹ́kọ̀ọ́ ní ìpín má wọrí. Tẹ bá ṣe ń pè mí bẹ́sẹ̀ tẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́ máa bá mi lẹ́gbẹ̀ẹ́ yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wow, thank you so much. Ẹ̀yẹ fún ogun yẹn lẹ́yìn ṣàpè mí anytime tó bá ti ní ìpín ẹ̀yẹ pè mí. Gẹ́gẹ́ ọ̀dà fún bàbá kẹ́. So that's we go to rest, okay? No we problem, go to rest no problem. because I can call you in the. Okay, do you know what? You are available in evening. Sure, now, sure, of course. Let me give you my number so that you're pay me. Okay. It's 080 Okay. 38 Okay. 61 Okay. 94 Okay. 38. Okay. That is good. Àjùmọ̀bí iye okun tánú. Àjùmọ̀bí iye okun tánú. Ẹni oríran sí ni níṣe ni lóore. Àdúrà kan ṣo ló yẹ ká máa gbà. Lójoojúmọ́ ayé wọn fún rere wá wá rí. Kémi tìrẹ cash out. Owó yìí gara tán. Cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán. Ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire. Cash out.